kú dédé àsìkò yìí ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2024 Ẹniọlá Sàlíù lórúkọ mi. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde tó sì ń lọ káàkiri lórí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú agbérapá ti iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí. Lábẹ́ rẹ̀, báwo gan la ṣe wọnú ìtìjú àgbáyé báyìí? Peter Obi béèrè fún ìdáhùn. Àwọn iléeṣẹ́ nílẹ̀ òkèèrè ń gbà lérò láti gba gbogbo àǹfààní tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ti fi àwọn amòfin ránṣẹ́ sí Faransé láti lo gbogbo ipá wọn kí wọ́n gba ọkọ̀ òfurufú agbérapá mẹ́tẹ̀ẹ̀ta ààrẹ tí wọ́n gbẹ́sẹ̀ lé padà wálé. Àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìlérò ti ṣàbùrú àwọn ọkọ̀ àjàgbé 12 tó kó àwọn oògùn òyìnbó tó ti kọjá àkókò rẹ̀, àwọn páálí oògùn tramadol ní ibùdókọ̀ Àpápá tí wọ́n sì gbẹ́sẹ̀ lé. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ti gbójú agan sí iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú bí wọ́n ṣe ya wọ olú ilé ẹgbẹ́ náà ní ìlú Àbújá. Ó ní wọ́n gbọ́dọ̀ tọrọ àforíjì, bí bẹ́ẹ̀ kọ́ òun yóò lọ fún ìyanṣẹ́lódì. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn onídàájọ́ NJC lórílẹ̀‐èdè yìí ti ṣàfihàn onídàájọ́ Kudirat Kékeré-Ẹkùn gẹ́gẹ́ bí onídàájọ́ àgbà tí yóò gba ipò lẹ́yìn Ariwoọlá. Lẹ́yìn oṣù 19 tí orílẹ̀‐èdè Nàìjíríà ti ń kojú ọ̀wọ́n gógó oúnjẹ, iye owó oúnjẹ ti já wálẹ̀ báyìí sí ìdá 43.40 nínú oṣù keje ọdún yìí. Orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Equatorial Guinea ti buwọ́lu ìwé àdéhùn lórí ọ̀pá epo afẹ́fẹ́ gáàsì. Wọ́n ṣèlérí àjọṣọyépọ̀ tó gúnmọ́. Ìròyìn eré ìdárayá. Iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè yìí ni yóò gba akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àtàwọn ìròyìn míì lọ́lọ́kan-ò-jọ̀kan pẹ̀lú ìròyìn ní yàjóyàjó lẹ́ ó jẹ́ gbádùn ẹ̀ tẹ́ bá lè darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.